yá wo bí ó yá jẹ́ ká kọrin mi. Aeroplane tó ń lọ bá mi kíyà mí ẹlẹ́kọ ẹ̀kọ́ méjì tó fún mi ó yó mi ó yó mi. Aeroplane tó ń lọ bá mi kíyà mí ẹlẹ́kọ ẹ̀kọ́ méjì tó fún mi ó yó mi ó yó mi. Yakubu yàwó tí o kò lè fowó ra ìyá ní wúrà iyebíye tí o kò lè fowó ra. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọ́n mi fún ọdún mẹ́ta. Alábàárò bí ìyá ò sí o ìyá kò ṣe fowó ra ìyá ní wúrà iyebíye tí o kò lè fowó ra. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọ́n mi fún ọdún mẹ́ta. Alábàárò bí ìyá ò sí o ìyá kò ṣe fowó ra. Ó yá. Ìyá ní wúrà iyebíye. Irọ́ ìyẹn kọ́ la fẹ́ kọ. Ìyá ní wúrà bàbá ní dígí. Yakubu yàwó bí Yakub ọjọ́ thank you ó ṣe ó yá. Ọjọ́ ìyá bá kú ní wúrà ọlá bàjẹ́ ọjọ́ bàbá kú ní dígí ọmọ wọ̀ mí. Ọjọ́ ìyá bá kú ní wúrà ọlá bàjẹ́ ọjọ́ bàbá kú ní dígí ọmọ wọ̀ mí. Wo bí Yakub ó yá ọmọ dáadáa ojú ti rí. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.